Prophet Nasiri tú eléyìí tán nípa Tọ́pẹ́ Àlàbí. Ẹ wo fídíò yìí. ẹlẹ́rìí arákéré láti wá máa ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá orogún òwò ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ fún yín o, kì í bẹ́ẹ̀ sẹ́yìn nìkan ló kọ́kọ́ sí fún o. Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o, ẹni tó gbé ọmọ lọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ torí ẹ̀mí, ẹni tó jáde lọ́dọ̀ àjànàkú tó ba bẹ̀jẹ́, ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ̀ olóògbé ó ba bẹ̀jẹ́ ó ba jà ní, ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yẹ̀ jẹ́, ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ ọmọ àlè. Ẹ dárúkọ kan tí Tọ́pẹ́ Àlàbí tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí yìí tó criticize orin olórin. Tí Tọ́pẹ́ Àlàbí bá jẹ́ ọmọ Ọlọ́run tí ì bá ṣe ọmọ ọ̀run àpáìdì, ṣé irú Tọ́pẹ́ Àlàbí ó yẹ kó jáde tí ì bá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè ó lọ fi ara há ṣe orí òkè bàbá bíi láìpẹ́ yìí ó débẹ̀ tó fi há síbẹ̀ ni pé ó débẹ̀ olóhùn ògbówó láti lé gbogbo àwọn màmá ṣẹwẹlẹ gbogbo màmá bọ́lá gbogbo ìlàjọ bẹ̀rẹ̀ bàbá bíi Tọ́pẹ́ Àlàbí ó síbẹ̀ ìgbà kan ṣoṣo tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì Àkàndé túrú bẹ̀ olóhùn òkè gbowó ibi tó ti gbàdẹ̀ nìyẹn gbogbo bí ó bá ti dé ló máa ń gbà bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò. Yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá bíi ẹ̀ka dárúkọ ṣọ́ọ̀ṣì tí Tọ́pẹ́ Àlàbí tó ń lọ ní Nàìjíríà àti ibi tán ti ń pè yàtọ̀ sáwọn ibi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáìdì ṣọ́ọ̀ṣì tán ti ń wá celebrity ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tán ti pè Tọ́pẹ́ Àlàbí ní Nàìjíríà. Màmá mo fi ọba àwọn ọba bẹ̀yìn mo fi kú àtàjì ìdè Jésù bẹ̀yìn mi ò nẹ́ni tì pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí gbogbo ìgbé ayé ẹ̀ kó máa condemn àwọn olórin bíi tiẹ̀ kó máa condemn olórin tó dẹ̀fà tó fi ṣe gbogbo yìí tó ṣe àjànàkú lórò kó fẹ́ máa ṣe àwọn tó kù ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò kó fẹ́ bá tiẹ̀ jẹ́ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí Yínká Ayéfẹ́lẹ́ Yínká aláṣeyọrí náà nìyẹn ògo Yínká yá gbogbo àwọn tó dẹ̀ ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálàlàlà kí ló dé tó lọ correct àwọn orin màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n bá dáadáa dẹ́dẹ́dẹ́ kí ló dé tí ò lọ correct tiẹ̀ tó lọ bẹ̀ ó ti mọ̀ pé àwọn yẹn máa bá ti òun jẹ́. So màmá mi màmá CAC màmá gospel mo bẹ̀ yín o àwọn orin tẹ́ wá correct wọ̀nyí nọmba 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀ ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́ kẹwàá ṣe àtúnṣe ẹ̀ ìyẹn ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s ṣé ẹran ara ló kọ orin yẹn fún yín ṣé kìí ṣe àtinú ẹ̀mí mọ́ ló ti gbà á. Ìbéèrè ẹ̀kẹta màmá mi orin tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí ó kọ́ níwájú bàbá mi bàbá wa bàbá Jídé ní Iléṣà ó kọ́ níwájú bàbá wa Ọbádáre ó kọ́ níwájú bàbá wa Sánsìn Àkàdẹ́dẹ́ ó kọ́ níwájú bàbá wa Ìdáòṣà ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́ ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdáòṣà ní 80s orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò tí arọ́ rìn tí òkú jíǹde tí ìsọjí ṣe orin yẹn ní ìsìn báyìí ní Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ wá kọ̀ndẹ́mù tẹ́yìn náà wá wọlé mídíà. Ṣé àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá àdẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ forin yẹn gbé ọ káàkiri gbogbo ayé ní kọrẹ́sọ̀ tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orí ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọjí o kò wá òkè mọ́ o ó lálẹ́ gbó o èèyàn mélòó ló lọ bá bá torí nígbà tó bá ṣe ti orí mídíà tán ṣé ó tún padà lọ sọ́dọ̀ gbogbo àwọn òkú yẹn láti lọ máa sọ pé orin yẹn lálẹ́ gbó mọ́ ẹ̀tẹ̀ ìsúnmọ́ bẹ́ńtà ní ìsìn àwọn ọmọ ọ̀rọ̀ àpáàdì má wà lórí mídíà èèyàn bíi Tọ́pẹ́ Àlàbí mà ní Ọdẹ́dọ̀yìn Èsìkẹ́ Ọláwùmí gbogbo tó sọ Ọláwùmí tó sọ pé òrìṣà ní kálọ̀dọ̀ mùsùlùmí kálọ bẹ́ẹ̀rì babalọ́lá kágbàwòrán gbàdúrà káṣe àwọn kérúbù lọ sétí odò òrìṣà náà lọ sí láìpẹ́ Ọdẹ́dọ̀yìn ọ̀hún náà ló lọ sí gbogbo Ísírẹ́lì jọ tó lọ sí sẹ́yìn tó lọ sí dèrè Màríà tó lọ sí òkun Jọ́dánì tó ló gbé gbogbo agbára odò mi tó lọ káàkiri tó ń dúró síbẹ̀ tó ń gbàdúrà tó ṣe ọdẹ kọ̀ndẹ́ gbogbo tó Ọdẹ́dọ̀yìn kọ̀ndẹ́mù òun náà tó padà ṣe Tọ́pẹ́ Àlàbí ní ìṣe tó wá kọ̀ndẹ́mù olórin gbogbo ìgbà yìí yẹ́rìn ìgbì rẹ̀ múra rẹ̀ bíi ti ilé àwọn Fẹlá Shrine bíi tàlàṣẹ́wó Tọ́pẹ́ Àlàbí tí ó ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ndẹ́mù gbogbo orin ní ìsìn tó kọ̀ndẹ́mù orin àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tó kọ̀ndẹ́mù orin ní ìsìn iṣẹ́ tá gbélé lọ́wọ́ nìyẹn ní ìsìn màmá mo ti dáwọ́ dúró Tọ́pẹ́ Àlàbí tó sọ wípé òun kọ̀ndẹ́mù alùmí nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkan nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́ kí ló kàn wọ́n bẹ́ẹ̀ gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí wípé ayé ò gba òríjìnà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn ná ìjọba òkùnkùn máa ń wọ wàhálà ni mo fẹ́ bèèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí tó ní Ọlọ́run wa ó kì í ṣe ní àrá mo fẹ́ bèèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run pé Ọlọ́run wọ kẹ̀mẹ́ rí bí ibo ni Ọlọ́run ti rí ibo ni Tọ́pẹ́ ṣé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run lẹ́yìn òkà tó wọ kẹ̀mẹ́ ni ibo ni Tọ́pẹ́ Àlàbí ti rí Ọlọ́run tó rí kẹ̀mẹ́ ní di Ọlọ́run Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí èpè ọlọ́wọ́ gbọgbọrọ ṣé Tọ́pẹ́ Àlàbí èpè bàbá rẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ ṣé ó rí ọwọ́ Ọlọ́run rí Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí ó ní Ọlọ́run ókè Ọlọ́run ní orí òkè bàbá àbí ó ní Ọlọ́run kábíyèsí ó dẹ̀ pé ọba ìlú ẹ̀ àti kábíyèsí níbi tó ti lọ sí program kan láìpẹ́ ó pe Ọọ̀ni Ọ̀rìṣà ó pè ní kábíyèsí ṣé Tọ́pẹ́ Àlàbí ṣé kò mọ̀ pé ènìyàn ní Ọlọ́run ní jẹ́ kábíyèsí kí ló dé tó wá rí léètì orúkọ Ọlọ́run tó fi ń pe ènìyàn lásánlàsán Tọ́pẹ́ Àlàbí sọ pé Ọlọ́run tóbi títí ayé àtọ̀run ògbà nínú kẹsẹ̀ tí olókèrè títọ́ gbanú aláboyún ṣé Tọ́pẹ́ Àlàbí wá rí dípò Ọlọ́run títí dénú aláboyún kí ni wàhálà when you are praising God is unlimited. Màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn ń criticize orin yẹn pàápàá Tọ́pẹ́ Àlàbí criticize orin yẹn màmá tún àwọn orin kan kọ ní ìgbà kan ó tún orin kan kọ pé èmi ò mọ ọ̀gángan ibi tí ìbá ti mọ pẹ̀lú wá
nígbà tó máa torin ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin yẹn èmi ti máa ọ̀gángan ìtumọ̀ èmi ò mọ̀ ọ̀gángan bíi tí ìbá ti mọ́pọ̀ ẹ̀mí wá nílẹ̀ Yorùbá ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé Ọlọ́run àdìtú ni orí Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀ta àkàìkàtà lórí rẹ̀ that is Yorùbá how to provoke God bí ẹnìkan bá sọ pé òun mọ bí tóun bá ti mọ́pọ̀ ẹ̀ wá nínú Ọlọ́run ó jẹ́ aláìmoore ẹ̀dá ibo mélòó ló fẹ́ kà nínú orí Ọlọ́run ṣé ti ẹ̀mí tó fún wa ni ṣé ti orí ni ṣé ti ọ̀rọ̀ ni ṣé ti ẹwà ni ṣé ti ògo ni ṣé ti ọmọ kí la mélòó la lè kà nínú orí Ọlọ́run ìtumọ̀ mi ò mọ ibi tí ìbá ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi àgbẹ̀dọ̀ torí criticize àwọn èèyàn orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa pa á dà torí àwọn èèyàn criticize ẹ̀ mo bẹ̀ màmá torí Ọlọ́run. Number 2 màmá ṣẹ̀ṣẹ̀ Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize orin kan lórí media káàkiri màmá náà tó lọ pé òun lọ correct ẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà dúdà mo fẹ́ béè lọ́wọ́ mọ́mì ta ló mọ oríkì Ọlọ́run tán ta lè sọ oríkì Ọlọ́run tán ibi tó bá yí sí tí a bá ń praise Ọlọ́run okòhun tí Olúwa bá okòhun tẹ́lẹ̀ mọ́ bá pé Olúwa fún wa he accepted ìbéèrè tí mo wá ń béè lọ́wọ́ mọ́mì ní ìsìn màmí ó dùn mí orin tí Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ criticize yìí Tọ́pẹ́ Àlàbí ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọrin tọ́lọ́run ti gbé orin yẹn fún yín àwọn orin yìí kẹ̀kẹ́ ń ṣe ti yín mọ́ ó ti di orin ìjọ Àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín Tọ́pẹ́ Àlàbí tó criticize orin yìí kò ní ṣọ́ọ̀ṣì kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà ó criticize orin yín Ayéfẹ́lẹ́ ó criticize Yágbóyájù iṣẹ́ tẹ́ ń gbé lóò lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tọ́pẹ́ Àlàbí ti kọrin débi tó dé ẹ̀ka dárúkọ orin kan tí Tọ́pẹ́ Àlàbí kan tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọn mọ̀ àwọn kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀ bí àwọn ẹwọ akọ́lápá àmọ́ ètè lónìí kó tó sọ gbogbo ìyá tí mo rí sọ ẹ̀ ẹ wo Wùmí Babalọ́lá ẹ wo Dùnní Akínàánú ẹ wo màmá Ṣẹ̀wẹ̀lẹ̀ ẹ wo màmá Fúnmi Àràgbáyé ẹ wo àwọn bàbá Òdùadé ẹ wo bàbá Ayẹwà ẹ wo àwọn bàbá Níyì Adédòkun ẹ wo ẹ̀gbọ́n àwọn Èlíjà Akíntúndé gbogbo wọn ló ní orin tó jẹ́ pé tá a bá kọ́ báyìí lágbájá ló kọrin ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tọ́pẹ́ Àlàbí is not orísun tá a lè fi gbàdúrà ni àṣeyọrí ló ní kò lórúkọ rere. àkọ́kọ́ nípa nǹkan tí bàbá yìí sọ kankan fún mi lójú o ṣé bí most of àwọn olórin ẹ̀mí máa ń sọ pé ẹ̀mí mímọ́ ló ń fún àwọn olórin ni orin tí ẹ̀mí mímọ́ bá fún wọn só yẹ kó ní àbùkù só yẹ kó ní àkùdé fún wa wájú wípé orin yẹn kì í ṣe bó ṣe yẹ kán kọ́ yẹn ṣe kọ́ wọn kò buyì fún Ọlọ́run ó túmọ̀ sí pé púpọ̀ nǹkan táwọn sọ wípé ẹ̀mí mímọ́ ló fún wa yìí ló jẹ́ ìròrí wa ṣùgbọ́n à ń fi ẹ̀mí mímọ́ tú àwọn èèyàn jẹ tó lè kó rí bẹ́ẹ̀ because tó bá yẹ pé báwọn olórin ṣe máa ń sọ wípé ìgbà táwọn sùn lẹ́mí máa gbé orin wá ni kò yẹ kó kankan ní àbùkù náà wọ́n orin yẹn bó jẹ́ 50 years bó jẹ́ 100 years time ó yẹ kó yẹn sì máa ní ìmísí nínú ṣé wájú pé orin yẹn wà ní ìmísí mọ́ wájú pé wọ́n ti gbà kó yẹ ká fọlọ́run wí àrà anyway ẹ̀yin tẹ ní ẹjẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run ẹ̀yin náà lè mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe láàrin ara yín but point kejì ni pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ nípa ọ̀rọ̀ ìyàwó Tọ́pẹ́ Àlàbí láàrin mi àti yín sí dáàdì mi yìí sí wọn níbẹ̀ bọ́sì ní sọlọ́ọ̀ ni wọ́n ẹ̀rìn sọlọ́ọ̀ ní Tọ́pẹ́ Àlàbí lead evangelist ní Tọ́pẹ́ Àlàbí àwọn jẹ́ prophet níjà máa ń sọ̀rọ̀ kan pé ìpè kan jù kan lọ either you are a pastor you call yourself a prophet you call yourself evangelist apostle primate gbogbo ẹ̀ ìkan náà ni gbogbo àwọn àjọ náà mo kálukú bá sí bọ́ọ̀lù máa kẹ́sì polongo ẹ̀ sínú ìpè yẹn ló máa jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ìpè ẹni ga so ẹ jẹ́ ká fi Tọ́pẹ́ Àlàbí náà sí ká position as a minister of God bàbá yìí náà jẹ́ minister of God ṣé wọ́n ní di àwọn gbólóhùn tó jáde lẹ́nu wọn sí ìyàwó Tọ́pẹ́ Àlàbí ẹni ń bèrè ní o mi kìsà adájọ́ mi sọ pé bàbá wọn àṣírí mi sọ pé ìyá Tọ́pẹ́ Àlàbí náà wọn àṣírí ṣùgbọ́n èmi ń bèrè because èmi believe pé gẹ́gẹ́ bí a ṣe jẹ́ kìrìsìtẹ́nì àwọn ìpètèkáwà tó yẹ kó máa jáde ní ẹnu wa lóòótọ́ bíbélì sọ pé fi àìṣedéédé àwọn èèyàn mi hàn wọ́n ṣùgbọ́n kò sọ wípé fi àìṣedéédé àwọn èèyàn mi hàn lórí social media kò dẹ̀ sọ pé fi àìṣedéédé àwọn èèyàn mi hàn ẹlòmíì fi hàn wọ́n tí n bá ṣẹ̀ pè mí sí àkíyèsí ni kì í ṣe pé kó lọ tú mi níwò síta ọmọ àlè ló gbé fẹ́ nìkan gbá kan nǹkan èmi wò ó ní o wípé gẹ́gẹ́ bí dáàdi ṣe jẹ́ ìrìnsẹ̀ Ọlọ́run tí tó padà bá tẹ̀ níbi tó kù sí kí ló tún wá sí pé ẹ bàbá sọmọ pé ìyá báyìí kásá báyìí káwòdì instead of coming on social media àbíkílẹ̀ yín rí sí ẹ fi ní kàn lábẹ́ comment section. This is Adomade. Bye for now. Ade Omade, advocates for the masses.